àwọn pípọ̀ yìí ti wọ Èkó, wọ́n ti wọ Èkó, wọ́n ti wọ Ìbàdàn. Kí la fẹ́ ṣe? Kí ni ṣíṣe? Wọ́n ti wọ ilẹ̀ wa, wọ́n ti wọ gbogbo agbègbè wa, wọ́n ti wọnú wa, wọ́n ti yí wa káàkiri, wọ́n ti yí wa po. Báwo la fẹ́ bọ́nu eléyìí? Bàbá Tinubu, Ṣèyí Mákindé, Ṣèyí Mákindé. Ẹ̀dẹ̀ fi ayé àwọn èèyàn play politics. Bàbá Tinubu, I am not in support with this, and I will not support you for this. Wọ́n sínú gbómọ́ o. Gbogbo wa náà là ń rí wọn káàkiri o, à ń rí wọn kiri o. Ẹ mọye tẹ́rọ́rìsì tí wọ́n rí lọ́sẹ̀ yìí nìkan, lọ́sẹ̀ yìí. Wọ́n rí l'Ọ̀ṣun o, wọ́n rí l'Ogun State, wọ́n rí Lagos State, wọ́n rí ní kí ló porúkọ ẹ̀ ń bí báyìí. Níbo náà tún ti rí? Gbogbo ilẹ̀ Yorùbá, kí n ka díẹ̀ kí n dákẹ́ o. Gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti wà o. Wọ́n ti sá kúrò nínú igbó, wọ́n ti ń sá kúrò nínú igbó o. Ẹ wo àwòrán ọmọkùnrin tó wà wájú mi. Ṣé ẹ rí dáadáa? Ṣé ẹ rí tó wà lọ́rùn ẹ̀? Ṣé ẹ rí tó wà lọ́wọ́ ẹ̀? Ṣé ẹ wá rí bó ṣe disguise tó ṣe wọṣọ gidi tó bọ́ sí gbòòrò? Bí gbogbo wọn ṣe wà káàkiri nìyẹn o. Ṣèbí torí pé ẹ̀dá fèsì eléyìí mọ́ ni, àìmọye ń tẹ́ ẹ̀ mọ́ fèsì ẹ o. Aláti wọ́gà o, àti rógo. Wọ́n máa tẹ̀lé yín báyìí, wọ́n máa ṣọ́ yín délé yín ni wọ́n máa padà wá ká yín mọ́lé lóru o. Tẹ́ ẹ̀ bá jáde síta, gbogbo èèyàn pátá, àsìkò ti tó. Kò dìgbà tá a nídìí kí ìjọba fún wa láṣẹ kankan mọ́, a nídìí nǹkan kan mọ́ lẹ́yìn kí gbogbo èèyàn pátápátá ká bọ́ síta, kí gbogbo orí títì dí, kó má sì lílọ bíbọ̀, àtọ̀tún àtòsì kó dí, kí gbogbo èèyàn pọ̀ níta, gbogbo abiyamọ àti tí ò bíyamọ, àtọkùnrin àtobìnrin, ká dìde. Eléyìí tí wọ́n ṣe yìí ni kó fi ṣàṣemọ pé wọ́n jiyàn gbé ilẹ̀ Yorùbá. Eléyìí tí wọ́n ṣe yìí, òun ni ká jẹ́ kó jẹ́ àṣemọ wọn nílẹ̀ Yorùbá. Bí bẹ́ẹ̀ kọ́ tán bá lè jẹ lọ lórí eléyìí, ẹ máa gbà pé kékeré lè máa jẹ́ nílẹ̀ Yorùbá o. Wọ́n máa kan ilẹ̀kùn yín, tán máa kó yín jáde tọmọtọmọ ni. Torí pé àlágbára, ìjọba ò fún wa ní àyè láti gbébọn, ìjọba ò fún wa láyè láti dọ́wọ́ wú, ṣùgbọ́n àwọn tẹ́rọ́rìsì ń dọ́wọ́ wú, ìjọba ò sì rí kankan ṣe sí. Ṣé bá ṣe máa lajú wa kalẹ̀ lélẹ̀? Ṣé bá ṣe máa lajú kalẹ̀ ní tán máa dẹ̀ pa wá tán lẹ́yọ kọ̀ọ̀kan? Wọ́n ti kúrò nínú igbó, wọ́n ti ń sá kúrò nínú igbó nígbà tán rí pé ẹ ti ní ìrù ẹkùn security network. Wọ́n ò bẹ̀rù Àmọ̀tẹ́kùn o, wọ́n ò bẹ̀rù any other people o. Irú ẹkùn tẹ́ gbé kalẹ̀ yẹn báyìí, ẹ rí pé gbogbo àwọn alákatakítí tí yẹ pé àwọn ni àwọn tẹ́rí tán sọ̀rọ̀ lórí social media yẹn tí wọ́n ń tako ìrù ẹkùn yẹn, wọ́n mọ àwọn tí wọ́n jọ ń ṣe agbódegbà ni wọ́n nílẹ̀ Yorùbá. Ẹ lọ wojú wọn dáadáa, agbódegbà ni wọ́n. Ẹ lè rí full blooded tó jẹ́ pé ẹ̀jẹ̀ ìran Yorùbá, DNA àwọn ọmọ káàárọ̀ òjíire wà lára ẹ̀. Kódà gan kí ọ̀tá èèyàn kó sọ pé òun ti dìde báyìí, òun fẹ́ lọ dáàbò bo ẹ̀bí wa níbikíbi, kó jẹ́ ọ̀tá wa ni, àlẹ́ ẹ̀wọ̀ ṣàtìẹ̀ fún láyè kó tẹ̀ kọ́kọ́ gbalẹ̀ ìsílẹ̀ nù, kó tẹ̀ kọ́kọ́ gbà wá kó lọ́wọ́ ogun tó ń bọ̀ yìí. Àwọn bàbá ńlá gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń jáde lórí ayélujára yẹn, àwọn bàbá àwọn Niger náà ti wá o, àwọn bàbá àwọn Senegal náà ti wá o, àwọn bàbá wọn rìn wọlú yìí ni o, wọ́n ń ṣọmọ ilẹ̀ yìí o. Àwọn bàbá ńlá wọ́n rìn wọlẹ̀ yìí, ẹsẹ̀ iná fi rìn wọlẹ̀ yìí o. Torí pé ẹjọ́ ń ṣe láìláìláìláwọ̀ àbí, torí pé ẹjọ́ ń kírun mọ́ṣáláṣí, ẹjọ́ forí kanlẹ̀, ẹ mọ̀ pé wọ́n disguise ni. Ṣé ọmọ tí Olúwo bá bí sí tíyàwó ẹ̀ bí fún sìn, tó Olúwo bá dàgbà tó lọ síbi àgbàre, kọ́lọ̀ má ti kànjú pa báyìí. Ìyàwó yẹn náà tóun náà dàgbà tóun náà lọ bí àgbàre, àwọn ọmọ tí wọ́n bá bí, ẹjọ́ tó lọ́lọ́run, ṣe bí Yorùbá la máa pè wọ́n? Tó bá dọjọ́ iwájú tó bá bẹ̀rẹ̀ sí tako ìran Yorùbá, kí la máa wá pè wọ́n? Ṣebí torí pé a mọ̀ pé ìyàwó Olúwo Fúlàní ni, ṣùgbọ́n a mọ̀ pé àwọn pípù yìí ìran wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Káti ẹ̀ má fi tolúwo sí, torí kó má dàbí pé à ń ta sólúwo. Kókó tí mo fẹ́ ṣàìsọ ni pé ṣé ká wá lajú kalẹ̀ báyìí kí wọ́n fi máa pa àwọn èèyàn wa lókù báyìí? A dẹ̀ ti gbọ́ nínú prophecy pé wọ́n máa bẹ̀rẹ̀ sí máa jí ọba gbé, wọ́n máa pa ọba. Ẹ̀yin náà dẹ̀ rèé, bàbá Ọbádáyà, ṣé
ṣé Ọbadáyà ní orúkọ bàbá kọ́nà tí wọ́n pa yìí. Bàbá yẹn ti sọ wípé wọ́n máa bẹ̀rẹ̀ sí pa àwọn olórí yín tó bá ti lè bẹ̀rẹ̀ sí pa ọba tán ni wọ́n ti lọ jíyàwó ìyàwó àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mercy òun náà jí gbé yìí wọ́n ti jíyàwó àbúrò ẹ̀gbẹ́ ní oríta challenge ní oríta challenge lélẹ́wùrà ń bì nínú Ìbàdàn nínú ìgboro Ìbàdàn láì ṣe amúlòkó láì ṣe pápá nínú ìgboro nǹkan ti wọlé o. Ṣèyí Mákindé wá o ti ṣe dáadáa ṣùgbọ́n èyí tó wá bẹ tó fẹ́ fi parí ẹ̀ yìí ò dáa o kò dáa security kẹ má lè mú owó tó ń kó fún yín kẹ fi dáàbò bòlú kẹ má lè fi ṣe ètò ààbò kẹ má lè fi ṣiṣẹ́ tó tọ́ lórí ìlú kó jẹ́ pé àpò ara yín nìkan lẹ máa ń dù gbogbo owó tó ń kó fún yín gbogbo owó tẹ gbàgbàgbàgbàgbà tí ẹ kì í ronú pé tẹ ẹ bá sùn tẹ ẹ jì mọ́ ńkọ́ gbogbo Bíbélì sọ pé aṣiwèrè kó ọrọ̀ jọ nígbà tí òmẹ́ tó máa lò ẹni tó bá ti sùn lẹ́nìí báyìí tó ti ṣe gbogbo tó kù nú ayé kò mọ́ mọ́ gbogbo tó fi wàhálà ojú kòkòrò olè kójọ ẹni ẹlẹ́ni ló máa dà tẹni ẹlẹ́ni ló máa dà kí la wá ń bá káàkiri kí la ń ṣe làlà kókó fẹfẹ kiri tá à ń sáré sókè tá à ń sáré sódò mo wo òkú tó ń gbé báyìí wọ́n dẹ̀ gbé òkú instantly tó ti ṣe lórúkọ ẹ ti kúrò ní orúkọ ẹ tó ti sọ di òkú wọ́n dẹ̀ ń gbé sínú kòtò báyìí mo dẹ̀ wo gbogbo property ẹ̀ bó ṣe pọ̀ tó kò sí kankan tó lè mú lọ kò sí ìkan ẹyọ kan báyìí tó lè sọ pé òkè ẹ jẹ́ kí n mú àwọn eléyìí dání ẹ jẹ́ kí n má àwọn eléyìí dání níwọ̀n tó yẹ kó tó bá fẹ́ jáde nínú ilé ó mọ àwọn nǹkan ẹ̀ṣọ́ àwọn nǹkan gidi tó máa mú dání tó bá ń jáde tó bá ń ìrìn àjò tó ń lọ yẹn àlọ ráúráú ni àlọ pátápátá ni kò padà wá mọ́ kò lè dúró pé ẹ jẹ́ kí n mú eléyìí ẹ jẹ́ kí n mú eléyìí mọ́ ṣé ìbẹ̀rẹ̀ yìí ti wá sọ ilé ayé yẹn di kẹ́ ẹ ṣáà àkwáyà gbogbo owó gbogbo nǹkan tó yẹ káàràlú ṣàǹfààní gbogbo nǹkan tó yẹ káwọn èèyàn fi jàǹfààní tó máa sọ̀rọ̀ yín ní dáadáa nígbà tẹ́ ẹ bá lọ tán ẹ kó pamọ́ ẹ ń rí pamọ́ ibi tẹ́ wá rí gbogbo ẹ̀ pamọ́ sí ẹ dẹ̀ ṣe dáadáa fáyé ẹ ṣe dáadáa káyé lè máa sọ dáadáa nípa yín ẹ bá wa ṣètò ààbò wọ́n ti wọlé o bí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan kálukú lọ máa gbé ní tó bá lè gbé o tá a bá wọn bí tá a lè ti gbà á nídìí lásẹ̀sì o ẹ bá wọn bí tá a lè ti gbà ẹ lọ gbà o kó ń kálukú náà máa ṣe tàtàtàtàtàtà kiri o àsìkò tá a máa bẹ̀rẹ̀ tó ń kálukú máa lọ gba tó lè gbà tá a máa fi ṣe tàtàtàtà ní o torí tí wọ́n gbé dání nìkan tí ó jẹ́ agbára wọn tán fi ń pa wá nìyẹn tẹ bá legalize pé káwa náà gbé lónìí owó kálukú àrà o oníkálukú máa rà ó máa gbé sínú ilé kí ló dé ẹ fún wa ná ẹ fún wa lómi ẹ fún wa lóúnjẹ ilé koko náà ń gbogbo ẹ tún ní jẹ́ ká rẹ̀ mi wa gbé dání ká máa fi ṣe ilé ayé lọ ẹ fẹ̀mí wálẹ̀ fún wa náà ẹ bá wa lọ gba àwọn ọlọ́mọ jáde kẹ́ẹ̀dẹ̀ ṣètò ààbò nílùú kílù jẹ́ kílù ṣe kínní bàbá Tinubu ẹ ṣe lè dáadáa tó kù díẹ̀ sí o state police ẹnu lẹ́fi ṣe state police títí ẹnu báyìí lẹ́fi ṣe state police bó ṣe láìkì yín tó ẹnu lẹ́fi ṣe state police o Ṣèyí Mákindé ń blame ẹ̀yin blame Ṣèyí Mákindé ní agbára ìjọba ó ti security kínní àwọn kidnappers àwọn tó ń jí wa gbé yìí ó ti beyond agbára gọ́ọ̀mẹ̀ntì tó bá ti beyond agbára gọ́ọ̀mẹ̀ntì ẹ jẹ́ kí gbogbo aráàlú bọ́ síta kán kúkú wá jí gbogbo aráàlú gbélé ẹ̀kan náà lórí títì gbogbo aráàlú kó síta kò ní ìdípẹ́ tó ń jí wọn gbérùn lé mọ́ kí gbogbo èèyàn kún orí títì kẹ́ ẹ wá kó ìtẹ́ bá lè kónú wọn kí ló dé ṣayé la ṣì wá ní àbá ṣìlú yà ètí ẹ̀ ń ṣe fún wa yìí ò dáa o kò dáa rárá kò bójú mu kò bá mu rárá kò bá mu.